tó ń bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí Idakole ń dà láàmú àbóní demand power Arobosa ń dà láàmú gbogbo èké nínú ìpèníjà tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú farabalẹ̀ kó gbọ́ both natural and spiritual kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ fáwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Epo igi apá, epo igi ìrókò, epo igi iyá, èsàn èkùrọ́, okó òbúkọ mẹ́sàn-án, bèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ àbí kò bèrè lọ́wọ́ àwọn tó ń ta ìgúnfe. Odidi ìgbín ńlá kan wàá jó papọ̀, tó bá ti jó papọ̀ ẹ máa lọ akúná. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó ti pọ́n òun lẹ́ẹ̀ máa fi jẹ láàárọ̀ àti lálẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ tó ráwọn májẹ̀mú ẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó dẹ̀ tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ ìtàn ìkọ̀rọ̀ balagbara fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria. Ẹ fi ajé àti umura ẹ fi tawá lọ́rẹ̀ ní organisation wa. Ọlọ́run á gbàdúrà yín. Ètò mosjid tá ń ṣe tá ń gbìyànjú láti kọ́ àti fáwọn opó àti fún lọ síwájú ẹ̀sìn ẹ bá wa dá sí bí sínú láì tààlà. Mádàgbáyò la wà níbẹ̀ jùlẹ̀ kí Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ètò yìí tó bá ti jó tán wàá máa fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n plantain yẹn ni wàá máa fi jẹ láàárọ̀ àti lálẹ́ àti tó bá kù bí wákàtí kan àbí wákàtí méjì tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ àbẹ́ni bọ́dì tó bá wù ẹ̀ bọ̀tù pẹ̀lú ìyàwó ẹ̀ according to kíní. So bẹ́ẹ̀ ṣe máa lò ó nìyẹn díẹ̀ tó bá dẹ̀ ti jẹ́ tán rárá mu warm water lé lórí. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kan ti tó àbí méjì kó fi oúnjẹ. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ nídìí black seed oil àti virgin olive oil òun ni à ń tà bẹ́ẹ̀ ni ó wà effective gidi. Òun láti ní virgin olive oil àti black seed oil òun láti nílé. Ẹ wọ́ sọ̀pọ̀ wa kò síbi tẹ́ wà tí ẹ̀ lè ti rí gbà. Ẹ̀dẹ̀ láwọn product ẹni tẹ́ pé ó ní diabetics bẹ́ẹ̀ ni yóò kúrò nínú system ẹ̀ within a month. A ní package tá à ń ṣe fún ẹ tó bá ní diabetics tó máa kúrò nínú system ẹ̀. Obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ a ní package tá a máa ṣe fún bí sínú láì tààlà tó máa fi inú ṣoyún tó máa fẹ̀yìn gbọ́mọ kan torí ètò ọmọ ó ní the guidance. Ẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tálejò ń dà láàmú táwọn ẹ̀mí òkùnkùn ń dà láàmú a ní package fún òun náà. A ní package fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil word tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ a ní pákéjì fún náà. So ẹ WhatsApp wa lórí èké nínú ìpèníjà tó bá òkò dojú kẹ̀dá both natural and spiritual. A tún wá ní àwọn halal powder tó jẹ́ pé kì í ṣe ẹ̀yọ́nú ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà o bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀bẹ̀ àgbà o bẹ́ẹ̀ anybody kì í ṣe múlẹ̀ àgbà o bẹ́ẹ̀ ni kankan múlẹ̀ Ọlọ́run bá ní kó bá múlẹ̀. Halal powder nítorí tó bá ń lò ó máa create solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ wàá rógo ẹ lò. Ẹ WhatsApp wa wà ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kí after Aleko Lẹ́kí Lagos Èkó la wà. So àti travel báyìí gbogbo ẹni bá fẹ́ rí wa ẹ wá rí wa òun láti ní ọ̀lẹ̀ wọn lé ikú nìkan lọ́ọ̀lẹ̀ wọn ò lè wò memory booster ní òun láti ní ẹni tó ń gbàgbé nǹkan àtọmọdé àtàgbà tó ń gbàgbé nǹkan gbogbo product wa ló dẹ̀ wà halal ló wà scientific approved ló gba láàbù kọjá ẹ̀ ti rí halal. Ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid fóbìnrin ẹ gẹ́ẹ̀tì transformer 1100 ẹ gẹ́ẹ̀tì caterpillar fún sọmúroro àti oríṣiríṣi nǹkan ẹ pè wá a ní miracle leaf tó yẹ pé ikú nìkan náà lòun nìkan náà ò lè wo oògùn ọfà tó ti pẹ́ lára ẹsẹ̀ wú ikùn wú ẹ pè wá torí time. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára Ọlọ́run bá lóní fi fídíò ìránṣẹ́ wà effective gidi tó bá mú nǹkan ọmọkùnrin confam tested and tó bá lè ṣe contact wa wá máa ṣe fún ẹ. Má sàlámù ayélujára lè kọ́ ẹ.